Who is the lover? Allah. Who is Ar-Rahman? Allah. Who is Al-Mannan? La ilaha illallah, Muhammadur Rasulullah. Muhammad is the messenger, to Allah is our return. La ilaha illallah, Muhammadur Rasulullah. Muhammad is the messenger, to Allah is our return. La ilaha illallah, Muhammadur Rasulullah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف المرسلين سيدنا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم آمين. àwa ìsọ̀rí lọ sí ọ̀dọ̀ Ọlọ́run ọba nípa èso ẹni ẹ̀kọ́ ẹni ìgbé. A bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ Ọlọ́run ọba kan ṣoṣo, ọba olóore ọ̀fẹ́, ọba aládìpẹ̀lẹ́ ẹ̀san rere. Ìkẹ́ Ọlọ́run, àánú Ọlọ́run àti ìbùkún rẹ̀ kó máa bá aṣíwájú ẹ̀dá Ànábì wa tí jẹ́ Muhammad sallallahu alayhi wa sallam. Ìkẹ́ Ọlọ́run àti ìbùkún rẹ̀ kó máa bá àwọn ará ilé Ànábì, àwọn sàábì Ànábì àti gbogbo ẹni tó gbà t'Ọlọ́run bá gbọ́ lódodo, àmín. A kí n káàbọ̀ lálẹ́ yìí sí ètò wa ti òní, ibi tí a ti máa ń dára wa lẹ́kọ̀ọ́ lórí ẹ̀kọ́ Islam. Ẹgbẹ́ tí ó mú ètò yìí wá sí ojú ìwòran yín àti etí ìgbọ́ yín náà ni Muslim Media Watch Group of Nigeria. Ẹgbẹ́ tí ó ń ṣe ìwòye lórí tó ń lọ láwùjọ tó kan mùsùlùmí àti àwọn tí kìí ṣe mùsùlùmí lórílẹ̀‐èdè Nàìjíríà láti lè máa wá àtúnṣe fún àwọn ìṣòro tí ó bá ń jẹyọ. A dúpẹ́ fún Ọlọ́run, a sì dúpẹ́ fún ẹni tọ́lọ́run ń ṣe ní olùtìnílẹ́yìn lórí ètò yìí, tó ṣe pé òun ló ń gbé ìnáwó bẹ̀. k'Ọlọ́run ọba kó bá ṣàlékún dáadáa fún, kó sì jẹ́ ká ríra wa pẹ́, kó wá fi eléyìí sínú mizanu hasanati rẹ̀, àmín. Lónìí a fẹ́ jíròrò lórí ìpalẹ̀mọ́ fún ètò hajj. Ta ló sì yẹ kí a bá sọ̀rọ̀ nípa irú ètò yìí? Tá a bá ti pe alága, àfi ká pe akọ̀wé iléeṣẹ́ elétò alálàájì fún ìpínlẹ̀ Kwara. Ìgbà tálága wa ń bẹ tí í ṣe alága bẹ́ẹ̀ bẹ́ẹ̀, tó ṣe pé alága tó kójú òṣùwọ̀n ni, tí ó ṣe pé wọ́n mọ n tó yẹ, wọ́n sì mọ n tó tọ́ nípa gbogbo ohun tí jẹ́ ètò hajj. Kí ni ẹsẹ̀nsì téèyàn ń lọ ṣe hajj tí ọmọ tí ó ṣe lọ́hùn? Ẹni tí a gbé wá lónìí, ẹni tí ó dáńtọ́ nípa ètò ẹ̀kọ́ ẹ̀sìn Islam ni, onímọ̀ ìjìnlẹ̀ ni wọ́n tún ti wá di pòfẹ́sọ̀ tipẹ́tipẹ́ nípa ẹ̀kọ́ ẹ̀sìn Islam. Tá a bá sì wo iṣẹ́ hajj, bá a ti rí ntọ́ yẹ kí a mọ̀ nínú Al-Qur'an, bẹ́ẹ̀ náà látún rí nínú hadith Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Àṣẹni tí kò yí tọ́ sí, òun náà ni wọ́n gbé fún. Talẹ́ni náà, àwọn náà ni Professor Mashood Mahmood Jimba, tí wọ́n jẹ́ Deputy Vice Chancellor Administration ní Kwara State University Malete. Àwọn wà ní alága fún ètò alálàájì ìpínlẹ̀ Kwara. Prof, assalamu alaikum. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Hayyakumullah, Amin wa iyyakum. marhaba bikum. A kí Prof wa káàbọ̀ sórí ètò yìí. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé iṣẹ́ hajj ó jẹ́ ọ̀kan nínú òpó ẹ̀sìn Islam márààrún. Àwọn ìbéèrè tí mo tàkótó síwájú Professor wa tán jẹ́ alága ètò alálàájì nípínlẹ̀ Kwara yóò jẹ́ ní tí yóò wúlò fáwọn tó ń lọ sí hajj, yóò tún wá wúlò fáwọn tó jókòó sílé tí wọ́n ń wò, kódà àwọn tí èsì mùsùlùmí yóò wúlò fún wọn nípa pé kí ni gbogbo àwọn ètò tó wà fún ètò hajj, pàápàá jùlọ níbi wọ́n bá ṣe dé lọ́dún ni. Lẹ́ẹ̀kan sí, marhaba bikum ya Professor. A fẹ́ béèrè lọ́wọ́ yín ní béèrè àkọ́kọ́ ni pé a ti gbọ́, a ti mọ̀ pé oṣù Zulqada náà la bọ́ sí, tọ́jú oṣù kọkànlá ọdún Islam. So tó bá ti di oṣù Zulhijjah tí jẹ́ ìparí oṣù fún ìparí ọdún nínú Islam, nígbà náà ni ètò àràfá gúngùn. A sì mọ̀ pé tó tẹ́ ẹ máa ń ṣe ni pé
bájì bá ti kù oṣù kan tí ó wáyé iná alálàájì ó ti máa kọjá lọ sí ọ̀hún. Àwa ní ká béèrè lọ́wọ́ yín bó o lẹ ṣe palẹ̀ mọ́ fún àwọn alálàájì ìpínlẹ̀ Kwara tí wọ́n join àwọn ọmọ ìyá wọn láti 35 states yòókù tí wọ́n ń bọ̀ wá sí ilé Olúwa láti wá jọ́sìn, àtàwọn tán ti FCT bọ̀ kásá pé 37 states la ní. Kí ni ìpalẹ̀ mọ́ ti yín ní Kwara, Prof? ṣeun lóòtú. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Wassalatu wassalamu ala sayyidina Muhammadin wa ala alihi wa sahbihi wa sallam. Akí gbogbo wa, ẹ̀yin olùwà àti olùtẹ́sí wa. Alẹ́ o. Ẹ ṣé. Ẹ kú wásìkò tẹ́ fún wa àti gbọ́ ìtàfẹ́sọ ní alẹ́. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikas salam wa rahmatullahi wa barakatuh. Ìbéèrè tẹ́ béèrè ó dá púpọ̀. Náà. Ó sì dùn púpọ̀ ká gbàbẹ̀ wọlé síbi ètò yìí. À ń gbìyànjú tiwa. A ti gbìyànjú rẹpẹtẹ, a ti ṣètò tó pọ̀ kalẹ̀. Gẹ́gẹ́ bí àwọn ọmọ ìyá wa yòókù ṣe ń ṣe káàkiri àgbáyé. Kì í ṣe ní Nàìjíríà nìkan, gbogbo ayé ń prepare, ń pọ̀ ẹ̀sẹ̀ fún ìpalẹ̀mọ́ hajj báyìí. Bẹ́ẹ̀ dé India, bẹ́ẹ̀ dé America, bẹ́ẹ̀ dé everywhere tí Mùsùlùmí bá wà láyé, ẹ rí i pé ìpalẹ̀mọ́ ń lọ. ti ń bọ̀. Tí àwẹ̀ bá ti parí báyìí, bá ti kásẹ̀ ńlẹ̀, àwọn yóò tún máa palẹ̀mọ́. Àwa náà bákan làwa náà ní Nàìjíríà, pàápàá jùlọ ní Kwara tí wọ́n ń báyìí. A ti gbìyànjú gan-an, tàbá sì ń ṣe ní ṣiṣẹ́ ìtẹ̀lẹ́sìn, ẹni mọ̀ rí pé iṣẹ́ ti pọ̀ ńlẹ̀. Àmọ́ gbogbo ẹ̀ ju gbogbo ẹ̀ lọ, Ọlọ́run kò fi wá ṣe kòńgẹ́. Àmín ya Allah. Ọlọ́run bó ṣe kí n palẹ̀mọ́ tó kí n gbìyànjú tó yẹn gbọ́dọ̀ ṣàdúà Ọlọ́run kò fi òun ṣe kòńgẹ́ oríire rẹ̀. Gbàdúà tá máa tọrọ tí ẹnu ọmọ bá tọrọ Ọlọ́run kò fi wá ṣe kòńgẹ́. Gbogbo ta plan kalẹ̀ yìí kò jí kó work ìbá ṣe plan kalẹ̀. Inshallah. So àkọ́kọ́ ń bẹ ni pé àwọn ìpalẹ̀mọ́ oríṣiríṣi ló wà. Náà. Ìpalẹ̀mọ́ ń bẹ láàrin àwa pẹ̀lú ìjọba Kwara mi báyìí. Ìpalẹ̀mọ́ ń bẹ láàrin àwa pẹ̀lú àwọn NACON tó jọ̀gá wa l'Abuja. Ìpalẹ̀mọ́ ń bẹ láàrin àwa pẹ̀lú àwọn agencies tájọ ṣiṣẹ́ ní Kwara bí ní airport ní o ní camp ní o ní gbogbo ẹ̀ ìpalẹ̀mọ́ kan. Ìpalẹ̀mọ́ kan bẹ tó gbé àwa pẹ̀lú àwọn Saudi lájọ mọ́ ṣe dára lé. So gbogbo ẹ̀ náà wọnú ara wọn ni àjọ ṣiṣẹ́ pọ̀ náà ni. A sì dúpẹ́ fọ́lọ́run wa pé àti palẹ̀mọ́ gidigidi. Kọ́lá tó máa ní àáfò lọ́la nísìnyí àbọ̀túnla wallahi alazim àti rẹ́dí. Masha Allah. Torí gbogbo ohun tó yẹ kí ìjọba ṣe pátápátá àti ṣe gbé kalẹ̀. Kódà tó yẹ ká lọ gbà ń báńkì ní kíní kan ní o ti wà ń báńkì àmọ́ àlè máa gbọ́wọ́ nísìn. Gbogbo wa tó wà ń báńkì àlè máa lọ gbà ń sọ pé táìmù òtítọ́ tó wá kú ọ̀la ọ̀túnla ọ̀yá ọmọ lọ gbà tiẹ̀ wọ́n bá dàrú. So àti rẹ́dí. Tọ́ bí tí nǹkan mẹ́ṣà kọ̀ọ̀kan láwọn tó ṣe mẹ́ṣà rẹ̀. Náà. Pé gbogbo àwọn tó ń jẹ́ stakeholders pátá. Àwọn agencies pátá látòrí FAN, Federal Airport Authority of Nigeria. Náà. Àwọn customs. Àwọn NAFDAC. Àwọn immigration. Àwọn gbogbo àtàwọn alábẹ́rẹ́ ni o. Àwọn gbogbo tó jọ wọn àwọn tájọ iṣẹ́ pátá àti pàdé àti ṣe pàdé ní airport bí ẹ̀mí ìjàbẹ́ mẹ́ta. Àti conclude ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ó sì pé káàkiri máa bẹ̀rẹ̀ àti máa bá lè ṣe. Gbogbo òfin tán fún wa wá ṣe tẹ́lẹ̀. Ẹ̀ṣẹ̀ lè ẹ̀wọ̀n ṣe lè ibi tẹ́ dé ní táwọn alájọ́ dé ní ìtọ́ni dé ní gbogbo ètò wà ní pátá. Tá máa ló ọ̀la tá máa bọ̀ wáyé pẹ̀lú ògùn náà àti rẹ́dí. Àkọ́kọ́ nìyẹn. Ẹ̀kejì, ìpalẹ̀mọ́ pẹ̀lú àwa èèyàn wa tó wà ní Saudi, ìjọba wọn àti ìpalẹ̀mọ́ gan àti lọ sọ́hùn lọ bá wọn ṣe pàdé bí ẹ̀mí tiwa gbà. Ṣé pé àwọn NACON wa àwọn ọ̀gá wa láti Abuja àwọn náà wà níbi àwọn Ghana pé meeting náà ká pàdé ká fi kún lukùn pẹ̀lú àwọn ìjọba Saudi. Èmi ń bẹ tó pé àwọn ò lè dá sí pé àwọn ọ̀gá náà ti ṣe kalẹ̀ káwà tó dé. Èmi wà tó pé àwọn oní kéèké báyìí àwọn náà bá wọn. Inú ẹ̀ ni ilé tá gbé. Inú ẹ̀ ni oúnjẹ tá jẹ. Inú ẹ̀ ni ọkọ̀ tó kó àwọn èèyàn. Láti ibì kan lọ sí ibì kan. Láti ibì kan sí ibì kan ti dé Àràfá Mínà gbogbo ẹ̀ tá ń pè ní Masha'ir. Inú ẹ̀ ni gbogbo tá ti gbógun. Inú ẹ̀ ni gbogbo tá ń pè ní ziyara táwọn yẹn ó dé káàkiri tí wọ́n lọ ṣàbẹ̀wò. Àwọn ààyè pàtàkì. Àwọn ààyè ìtàn tó ní ìtumọ̀ ní ìtàn bí àwọn sàárè àwọn ẹni Ọlọ́run bá àwọn sábẹ́ bí àwọn ààyè tánà bí wọ́n ti jagun sọ̀rọ̀ sọ́làm tí Islam ti
tó lọ́n ti gbógun fún Islam Náà. àti bẹ́ẹ̀ káàkiri ètò ti parí lórí gbogbo àwọn yẹn wọ́ta so àwọn kan wà tí wọ́n ń pè ní tíjọba wa gbéṣẹ́ fún gbogbo ohun tá a máa ń sọ à ń bọ̀ wá bí ìjọba wa láti ọpẹ́ fún ìjọba yìí samsam náà à ń pè wọ́n ní àwọn yẹn àwọn náà wà ní charge oúnjẹ àti ilé tàgbé problem tá a máa ń ní jọ́ ni pé àyè sábà rí àwọn tó jọ máa ìyá wa tó jọ máa Kwara wa tó gbéde wa tó máa culture wa tó máa rú oúnjẹ tá à ń jẹ tó máa rú ogbó nǹkan tó máa ń pa tó sì máa bá ṣe ń behave ìwà wa àìrí wọn ìwé ìpẹ́ nìkan nílẹ̀ ìlú kan náà lọ gbé kíní fún ìlú kan ní gbé gbogbo àwọn ìtàn yẹn fún lọ́dún yìí láti last year tẹ́ni gọ́vnà wa ní orí tó ń ṣe fún wájú torí gọ́vnà wa àárín ní bá ní débẹ̀ ni wọ́n yàn wá pé ẹ lọ iṣẹ́ yìí wọ́n sọ pé ṣe tó lágbára ni ogun tí wàá jẹ́ rọrùn wá tá wọ́n ti tẹ̀tì wá ẹ̀yìn bá ń sẹ́ ń travel ẹ̀sẹ̀ máa wọ́ọ̀dì ẹ̀dá kan ẹ̀ bá owó tàbí ìwé ti sẹ́pẹ́ à ń lọ bá alágbá kódà ẹni tí ó bá dáná sí ìgbẹ́ lọ́wọ́ ti bá àwọn náà bá wọ́ ẹni tí a sì yẹn sọ pé one of the best náà tí àti tẹ́lá yìí ṣe ń Kwara àwọn tó dáná tó dáa jù nínú àwọn tó dáa jù náà bá gbà tó tún wájú ọmọ Kwara ọmọ lọ́rin wá bí ìlànà tó so ètò ilé tágbé ó ti ṣètò àdìjọ ṣe mítìnì ilé tó dáa oúnjẹ tá jẹ wọ́n ti wá Nàìjíríà wọ́n ti wá oúnjẹ Yorùbá ò sí ní Saudi àwọn ogbẹ́ láti Nàìjíríà wọ́n ti ra ogbẹ́ ó jẹ Nàìjíríà làwọn alálàájì wa ni wọ́n jẹ lẹ́sìn náà wọ́n jẹ lẹ́sìn náà wọ́n sì jẹ lọ́dún ariwo tó pọ̀ lásìá ẹ bá wo dáadáa ariwo òṣèlú àwọn òsì máa gángan pa wọ́n fi yìnyẹn sàn wá yíwọ̀n kan wá wọ́n fi yìnyẹn sàn wá pé gẹ́gẹ́ ní tẹ́ rí báyìí tó dáa so nígbà tí ẹ̀mẹ́wọ̀ wá bá ń lọ bìkan tí ẹ̀ka wá ní ilé ọ̀nà yóò dáa ẹmọ́jà táwọn mẹ́sàn níbi táwọn lọ ní sáà pé kò sí bí ó ṣe majority ni àtẹ̀lé so last year Ọlọ́run ṣàánú ọkọ̀ ohun tí ìjọba ṣe fún wa last year Ọlọ́run ní kó yọ pẹ̀lú gbìyànjú tàwa náà kéèké ta fi kún Ọlọ́run ní gbogbo yọ ariwo pọ̀ ariwo ní mọ́ sí bí hajj mọ́ jà tán kò possible operation wọn pè hajj operation yóò wá látọ̀dọ̀ wa yóò wọ́ látọ̀wọ́ àwọn Saudi náà ọ̀sọ́gbọ̀n à ń sọ̀rọ̀ 3 million yẹn tán lọ níbi kan náà lásìkò kan náà nígbà kan náà ẹjọ́ márùn-ún kan náà lẹ́jọ́ lò ní Mashayire ìyẹn bẹ́ẹ̀ 3 million yẹn bí pé ká ní gbogbo Kwara wa ta kì í ṣe ara lọ́rọ̀ nìkan gbogbo yìí tí ń jọ mọ́ ìpínlẹ̀ Kwara ká kójọ sí ojú kan náà ò jẹ́ tó dájì lọ́rin kí wọ́n ní ká máa kò sọ́gbọ́n rẹ̀ ká máa gbọ́n Mínà lẹ̀ ń tọ́ka sí Mínà Muzdalifa Àràfá ògbó tá lọ ojú kan náà láti máa pèlè àmọ́ lọ tá máa pèlè àmọ́ so àlèmọ́ rí wọn àmọ́ tọ́lọ́mbá ní kíyàn rí mánéjì ariwo wọn ní pọ̀ náà ní ariwo pọ̀ ńlá sí ní kúkúrú ṣá àti ṣètò pẹ̀lú gbogbo àwọn tájẹ táwọn mọ́tò tán wíwá wúwẹ̀. níbi tí ọkàn mi fẹ́ lọ nísìnyí pé alálàájì tó sanwó mo rò pé èló lẹ ní kí wọ́n san ẹnìkọ̀ọ̀kan ní kí wọ́n san wọ́n ní kí wọ́n ìjọba ní ká san àwọn ọ̀gá wa ní NACON l'Abuja káwọn náà máa gbọ́ wọ́n ní ká san 8.5 million naira 8.4 ni àmọ́ 8.5 lágbà pé àwọn pẹ́ẹ̀pẹ́ kan díẹ̀ ní kù tó fi pé 8.5 million naira. tọ owó tẹ wá ní wọ́n san yìí kì í ṣe gbogbo alálàájì tí ń lọ sí Mọ́kà lọ́mọ táwọn ń lọ sí lọ́hùn mo sì rò pé ẹgbẹ́ ètò kan kalẹ̀ láti lè fi jẹ́ kán mọ tí wọ́n ń lọ ṣe tẹ́ ṣe lọ́ọ̀ ní bẹ́ẹ̀ ṣe ṣe ní àti bẹ́ẹ̀ ṣe kìlọ̀ fún ọmọ rò pé ti gbẹ́tò kan kalẹ̀ bẹ́ẹ̀ ó sì ń tó ẹ̀mejì tẹ́ ń pè wọ́n bẹ́ẹ̀ tí èmi náà àtẹ́ǹdì ẹyọ kan yìí pé tẹ́ fi ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wọn bó ní ètò ìdánilẹ́kọ̀ọ́ ọ̀hún ṣe lọ. náà ni gbèsè kẹta tí mo fẹ́ mention náà ni pé ètò pé gbogbo àwọn aláyọ̀ wa ta a sọ pé gbogbo wọn kọ́ náà wá àmọ́ majority wọn tábà ti rí 80% yẹn tó máa wá àwọn yóò máa sọ fúnra wọn àwọn tó wá ìdánilẹ́kọ̀ọ́ yẹn èmejì ló wáyé bá ṣe máa pín ní àkọ́kọ́ bí ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn tó bá wá ìmọ̀ máa gbọ́ ọlọ́run járe wọn pé àwọn ní wọ́n bá wa ṣíde kí náà àti gbogbo àwọn àìmọ̀ bàbá ìmọ̀ mọ̀lẹ́ bàbá ìmọ̀ gbọ̀ngbàrí bàbá Jánásì àgbà bàbá Rábànà àti gbogbo àwọn ìtọ̀kùlú náà àfáàlú wọ́n wà ń kalẹ̀ jọ náà wọ́n kọ́kọ́ ṣàdúrà fún wa wọ́n fi ṣíde àdúrà yẹn wọ́n lè bá a sọ̀rọ̀ lọ́hùn ó lè mọ́ ju bí wákàtí méjì lọ tá a sì sára rẹ̀ ṣùgbọ́n tó pẹ́tọ́ àfi wọ́n tẹ̀sí wájú ọlọ́run ọ̀dàkùn ṣàánú wa wọ́n kájọ́ ọ̀nà lára wa ká kó wọn lórí ká kó wọn bọ̀ rí
lẹ́yìn yìí àfa wa àgbà bàbá wa honourable Grand Kadi Kwara State honourable Justice Abdulateef Kamaldeen náà járe wọn pé àmín wọ́n máa dúró tì wá púpọ̀ kí wọ́n náà ti ṣe kíní fún ọdún tó pọ̀ kan rìn gẹ́gẹ́ bí adájọ́ àgbà nílànà ṣẹ̀ríà ní Kwara àwọn ni wọ́n máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wa ìdánilẹ́kọ̀ọ́ tàwọn kọ́ ó bá wa sọ̀rọ̀ generally ó gbà wá nímọ̀ràn the do's and don'ts ṣe báyìí ẹ má ṣe báyìí ẹ má bínú lọ́wọ́ ẹ má gbogbo àwọn àyà Kùránì tó kà sí pé ká má wà lára fàtà wà lájì lára wà lẹ́fọ̀ sùkà ẹ má báyìí ẹja ẹ má báyìí lágúmẹ́ǹtì ẹ má fàjàgbọ́n ẹ má sọ̀rọ̀ sọ̀kúsọ ẹ má wo fòsókù ni wọ́n lè tún jẹ́ wọ́n tó túmọ̀ ẹ̀ fún wa lónìí dáadáa tó wá yíyẹ wá sí tá à ń pè ní fòsókù àti pé akéde ká máa jàgán ká máa jiyàn jàdúrógbó ká máa ṣépè ẹ má fún ẹ máa bá wọn bú àwọn elétò gbogbo táyé gbà nídìí òṣèlú àyè ọgbà nídìí ẹ̀sìn kí sẹ́nà má bàa bàjẹ́. wọ́n á pé a níjà nínú ilé tẹ́lẹ̀ alẹ́ ẹ̀ta ní òṣèlú síra wa àbá ní kankan ìjà náà káwọn sáré máa kíníkà ká máa fún ẹ̀kọ́ ká máa búra ẹni ká máa sáré yà sórí social media bá báyìí lóko jẹ́ nísìnyí wọ́n tún máa fi halẹ̀ gbé sórí nísìnyí wọ́n gbé gbogbo kíníkà láti ìbàdí bi gbogbo yóò wọn yẹ káwọn fi yàrá fúsùkùn náà wòye. ẹ ṣe kìlọ̀kìlọ̀ fún òun pa rẹ̀. gbogbo ẹ̀ bàbá ẹ̀ sọ pé so ẹlẹ́ẹ̀kejì náà wá ṣe ìyẹn tó jẹ́ last week tó jẹ́ àṣekágbá gíní ẹ̀ Grand Kadi ó dùn báyìí wọ́n wá ṣe lecture yẹn bíi ó fẹ́ tó 3 hours. náà ọkọ wọ́n bá dúpẹ́ fún wa tó wọ́n demonstrate bá a ṣe ń ṣe gbogbo nǹkan lọ́wọ́ pàápàá jùlọ tawaf bá a ṣe ń rọ kiri kárí ilé ọ̀nà wa bọ́lá ti bẹ̀rẹ̀ tawaf bọ́lá kílà máa wí ní point kọ̀ọ̀kan Hajar al-Aswad ní Maqam Ibrahim ní Zamzam ní gbogbo ẹ̀ báyìí Safa àti Marwa gbogbo wọn demonstrate gbogbo báyìí bá a ṣe ń gbé haram gan apá wọn demonstrate ẹ̀ bá a ta fún wa so ọlọ́run yìí kárí wọn pé kó so alálàájú tó wá ní tí ò bá wá tọ́ tora kíbò sí lórí rédíò apolongo aparo títí pé ẹ wá kíní yóò ó pàtàkì òun gan ni òun gan ni ṣe hajj gan it's like hajj made easy hajj made easy tẹ bá ti rí gbogbo tó wà lọ́wọ́ ẹ kẹ́ máa apply gbogbo tó kọ yín bí ni tí ò ní ní ọkọ̀ láàbí òní ní kò bí ẹni gangan pé dákun kí ni gbogbo ẹ̀ wọ́n ti láti Mọ̀dínà gan bá a ṣe wọ̀rọ̀ ọ̀dọ̀ lẹ́mi sọ̀rọ̀ sílá gbogbo ẹ̀ náà ti ṣàlẹ̀ fún apáta ìmọ̀lùbí 3 hours wọ́n fi mo ṣe lecture fún wa wọ́n tún wá demonstrate ẹnìkan máa ṣe gbogbo kíní ẹ̀ mọ̀tọ̀ eléyìí ni o tí ń wí ni o so àti ṣe gbogbo tó ká ṣe fún alálàájì ẹni tó bá ní kò kọ́dà tó ń fàyè lẹ́ẹ̀dẹ́ pé náírà palẹ̀mọ́ sí máa pé àwọn ìjọba tó ń fún wa ní àwọn slots káàkiri lórí Albarka FM ni o lórí Dédé Kwara ni o ní Sobi FM ni o ní Geri FM gbogbo ẹ̀ kẹfì máa educate àwọn tí ń lọ hajj tó ń ṣe àwọn doctors PhD holders in Arabic and Science tán jẹ́ àwọn ọ̀dọ́ tán mọ́ ń pa kí nílẹ̀ pàápàá ìlú tán kàwé nílẹ̀ lárúbáwá tán kíwò nílẹ̀ lárúbáwá tán kọ́ mọ́ ní universities tán kọ́ mọ́ ní college education àwọn aláì engage wọ́n dẹ̀ ń ṣe kí ní ẹ̀ lọ regularly táwọn ẹ̀ ń sìn gbádùn tán listen sí ẹni bá nìkan ṣe bàbá wa tó bá fi gbogbo ilé náà kúnra wọn kò yẹ kó jà tó bá dùn wọ́n yẹ kó mọ̀ pé orí ńlá lọ́lọ́run ṣe fún wọ́n yẹ kó mọ rírì tọ́lọ́run ṣe fún gbogbo tó wù kójú mi rí lọ́hùn torí pé alhajju ashurun ma'lumat walhajju arafa anabi lọ sọ pé sọ alhajju arafa òun náà ni wọ́n ń pè ní hajj ó yẹ kó mọ̀ pé tó ń bá ṣe kíní kan pálapàla kan tó ń mí sàràfà kò ní hajj kó máa mọ̀rọ̀ ọdún tí ń bọ̀ pẹ̀lú bọ́lọ̀ bá kọ́ ma ó yẹ kó mọ̀ pé tó ń gbogbo mashair tó ń bá sí ń bẹ́ yóò gbọ́ gbogbo òfin wo ló dèrò mọ́ gbogbo ìwátá ó yẹ kó mọ̀ pé tó ń bá pẹran ìdáyà là ń pè hariu tó ń bá pa tí ó sì ó ní tó fi rọ́pò rẹ̀ tí ò bá sí méjì wọ́n pọ̀ wọn ní kankan wájọ́ 0 lòun ní wájọ́ lọ́wọ́ bá àti bẹ́ẹ̀ gbogbo tó òfin tó dúró mọ́ hajj wáta tó lọ́wọ́ ní ká ṣe àti táwọn yẹn gan request pé ká ṣe láàrin ara wa tí òfin ní sí wàhálà ìwé wáta ń bára sọ so ìpalẹ̀mọ́ táwa ní fáwọn aláàjì nílé àwọn akẹ́mi tó ń lọ bóyá tá a bá sọ̀rọ̀ débẹ̀. ẹ ṣe púpọ̀ ní ìkádì àmúratàkà ètò yìí ńlẹ̀ àwọn mélòó ni ń lọ sí hajj láti ìpínlẹ̀ Kwara bí wọn ò bá sì lọ bó o ní kéde wọn ó ṣe jáde tí wọn ó fi mọ̀ pé ìjọba yìí ní ọkàn àwọn kílè tó tẹ̀ ń ṣe lórí eléyìí torí ìjọ kan náà kí gbogbo wọn lọ. ẹ ṣeun bàbá wa nínú tọ́lọ́run fi ṣàánú wa lọ́dún yìí ọlọ́run kójú jẹ́ àánú jálẹ̀ wọ́n ṣe ní orí ẹ̀dẹ́ fún wa ni pé
gọ́vnà wa ọlọ́run kò járí wọn pé kò ṣe dára fún wọn àmín kí ìjọba wọn kó wọn ṣubú àwọn tọ́jọ́ ń ṣèjọba wa dá àmín ní last year wọn kọ́ ṣe wá lórí kan àwọn náà lọ pressurize lókè lọ́wọ́n ní Ministry of Aviation láti gbé kan fún wa ní àǹfààní àti máa fò ní láti Nàìjíríà láti Ìlọrin airport Ìlọrin Àgbọn International Airport kí àwọn lọ sí Medina International Airport dárílẹ̀ tí wọ́n gbé àwọn ọdún bíi méjì mẹ́ta kan ṣáájú gbà wọn ọlọ́run mi wá wò díẹ̀ pé wọ́n ní gẹ́gẹ́ àlè fò lálẹ́ àwọn equipment ò ṣe kíníkà tó pé àwọn èèyàn wọ́n kọ́ fly àwọn èèyàn lọ Èkó àbí kan tẹ̀lé mọ́tò kó wọn lọ Èkó wọ́n wá dé Èkó wọ́n ṣe wá kó wọn síbi kan wọ́n lò bí ọjọ́ kan ọjọ́ méjì bẹ́ẹ̀ wọ́n sì máa retí bàálù mi tí àwọn èèyàn ìnira ló jẹ́ fáwọn èèyàn àmọ́ ọlọ́run ní kí wọ́n rí kíní ẹ̀ ṣe last year tó dẹ̀ dùnmọ́ wo wá tó jó rọ̀ wá lọ́rùn tàbí ní aràn ní bá ní débẹ̀ nù ni wọ́n à ń gbéra láti Ìlọrin à ń lọ Medina Street the same thing náà lọ́dún yìí yóò tún wáyé èyí òun tó wà nìkan tó wá kọ́ nú orí tó lọ́n tó wá ṣe fún wa lónìí ni pé last year airline tá a lò ẹmọ́jì mention orúkọ bàálù airline wọ́n ni bàálù tí ó kò kọ́ra àwọn ará lọ́rin sẹ́wọ̀n pé gbogbo nǹkan láwọn fún lóko mi oní múrí mẹ́ta ní wọ́n pè àbíkí nìkan bàálù oní múrí mẹ́ta àbíkí nìkan pé alápò kan àbọ̀ wọ́n ní bàálù alápò kan àbọ̀ àpò kan àbọ̀ ní bí ọgọ́rùn mẹ́ta ọgọ́rùn mẹ́ta 315 ó pọ̀ jù ọgọ́rùn mẹ́ta ni àwọn ṣe wá last year àwọn para ẹ̀mẹ́wàá ni wọ́n kó wa láti bí ẹ̀mẹ́wàá náà kó wa bọ̀ 2000 pilgrims wọ́n wá mú díẹ̀ 3000 last year gbà pé 300 náà wọ́n kó 350 ó kó yóò ó wá jẹ́ ìnira ńlá fún wa tó pé ká tó rí wọn gbé kò sọ́gbọ́n rẹ̀ kẹ́ lọ trip mẹ́wàá tó wà láwọn ṣẹlẹ̀ níbi ọ̀kan bẹ́ẹ̀ including ọ̀kan tó lọ́n ṣàánú wa tó padà discover pé ká tó gbéra amúratá gbéra ti jùkúlẹ̀ nù our last batch àti bàbá olórí ẹgbẹ́ tó ń jẹ́ ẹ̀mẹ́rọ hajj wa àti gbogbo àwọn tó wá discover pé níbi wíńgì ọ̀kan náà wings wàhálà wà ń bẹ tó bá lọ fò ní tọ̀ ọlọ́run ló mọ tó lè ṣẹlẹ̀ ọlọ́run wa ní kí wọ́n di ọlọ́run fi kíní hàn hey ọ̀yà ọmọ bọ́ọ̀lì èyí wọn táwọn yẹn wá yẹrí wọn náà fẹ́ dọ́gbọ́n ní irọ́ dọ́gbọ́n ni wọ́n fẹ́ káwọn ọmọ. mo ti ní béèrè ń pa àwọn ọmọ onípàlè àtàwọn bàbá onípàlè táwọn náà pera alálàájì gidi tí wọn ó débẹ̀. káwọn sọ yóò jọ mẹ́jọ pẹ̀lú inshallah. so baba iye èèyàn tí ń lọ lọ́dún yìí tí ń lọ lọ́dún yìí pẹ̀lú ògbọ́n náà 2200 ní wàá tán. láàkókò. adin were short of 1000. Okay. Sí ìtàrin last year iná ma bí ọ̀rọ̀ ajé bẹ́ẹ̀ ni àmọ́ àti kò ní iye tán san lẹ́sìn 1200 lánàá lórí ìpẹ̀lú ògbọ́n náà àìsí parí gbogbo ètò wa ta visa wọn ti jáde pátá gbogbo nǹkan ti rẹ́dí báyìí ìdí wa ń béèrè sà ni pé batches náà ní àwọn orí tọ́lọ̀ ń ṣe lọ́dún tí mo sọ ni pé bàálù ńláńlá ọ̀gá wa náà lọ́nà gbọ́ pé àwọn èèyàn wọn sọ́bà gbogbo lọ́dún àfẹ́ bàálù kéékèèké gọ́vnà wa lọ́n járe wọn pé bàbá olóde ẹgbẹ́ wọn ò dákẹ́ lórí ọ̀hún promise gbé láti lásẹ̀ gbé ọdún yìí ò ní rí bẹ́ẹ̀ wọ́n mí sọ yìí pé wọ́n fún wa ní air max lọ́dún air max làǹbà lọ́dún max làǹbà lọ́dún max làǹbà lọ́dún yẹn ẹ̀yọ̀ kọ̀ọ̀kan lè kárí bí capacity ti bí 550 lẹ́ẹ̀kan náà and we are talking of 2000 plus àgbé ẹ̀mẹ́rin wọ́n kọ́ wa tán ni wọ́n tún wá ṣe lẹ́gbẹ́ ẹ̀mẹ́rin kò ní ju ẹ̀mẹ́rin láàrin ọ̀sẹ̀ kan náà lọ tàbá gbéra pẹ̀lú ògbó ọlọ́ba ọlọ́run yóò rí bẹ́ẹ̀ wọ́n ní abẹ́rẹ́ ní on 12 another one 14th oṣù táwa on the 16th on the 17th ìjọ kan ni wọ́n máa dá sí láàrin so láàrin ọ̀sẹ̀ kan wọ́n kò wọ́ àtàwọn ọlọ́run yóò rí bẹ́ẹ̀ tábà tó ń bọ̀ náà the same thing ṣe àbí wọ́n ti lẹ́sìn wàhálà wa bí rẹ̀ bẹ́ẹ̀ ẹ ṣe púpọ̀ tọ́ ẹ̀yin olùtẹ́tí sí wa tẹ́ ń wò wá látìgbà tí ètò ti bẹ̀rẹ̀ alága fún ètò alálàájì ìpínlẹ̀ Kwara tá a mọ̀ sí chairman Kwara State Muslim Welfare Board àwọn ni wọ́n ti ń ṣe àlàyé ìpalẹ̀mọ́ ètò hajj tọdún ní èyí tó ṣe pé àwọn náà lọ́ọ́ fi ṣàkóso mò ń sọ̀rọ̀ nípa Professor Mashood Mahmood Jimba tí wọ́n jẹ́ Deputy Vice Chancellor Administration ní Kwara State University Malete gẹ́gẹ́ bí alága fún ètò alálàájì ìpínlẹ̀ Kwara wọ́n wá lónìí láti wá sọ ibi tí ètò dé fún ètò hajj kìtì tán síbẹ̀ o pẹ̀lú ògo Ọlọ́run gbà tó bá di ọjọ́ mẹ́jọ a ó tẹ̀síwájú láti lè máa bá ètò náà lọ ìkìlọ̀ tá a kàn fẹ́ ṣe fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ alálàájì òun ni pé àtẹnitọ́ sanwó ara rẹ̀ àti ẹni tí wọ́n sanwó rẹ̀ ìdúnkokò máwọn tó ń ṣètò hajj nípa pé a nígbà o èyí tẹ́ ẹ fẹ́ ṣe òun
kò bá mú àti ní ṣe kínní àní ṣe kínní bí wọn bá ti bẹ̀rẹ̀ eléyìí ń ti ń fa aṣọ ara rẹ̀ yá láti ilé kó tó di kókó ònù. So gbogbo ohun tí jẹ́ wà ìpáǹle ìwà jàgídíjàgan àfẹ́ níbi ètò hajj. Ẹni bá sì ṣe ó ṣe sápò ara rẹ̀, àwọn agbófinró wọn sì ń tọ́bátọ́ pẹ̀lú olúwa rẹ̀. Ẹ dẹ́kun, ẹ jẹ́ ká hùwà ọmọlúàbí, ká ṣèṣe ọmọlúàbí, ká lọ dáadáa, ká sì bọ̀ dáadáa. Ọlọ́run wọn yóò dá bẹ́ẹ̀ fún wa. A dúpẹ́ fún pòfẹ́sọ̀ wa pé a pè wọ́n sì dáhùn, kọ́lọ́n kó fi sínú mísánù àsánàtì wọn. Àwa tí à ń ṣe ètò yìí náà, kọ́lọ́n kó san àwa náà ní ẹ̀san olóore. Títí di ọjọ́ mẹ́jọ tá a tún máa débi àwọn àmọ̀ sọ̀rọ̀ nípa àwọn ibìkan tá a ti sọ̀rọ̀ nípa rẹ̀ ń pè tó hajj ọdún ni. À ń kí yín lápapọ̀ pé wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar. All praise is due to the one and only. He is the master of all creation. All praise is due to the one and only. He is the master of all creation.